Àríkẹ́ olólùfẹ́ mi lẹ́yìn ojú ẹ̀gẹ́ apọ́nbípo rẹ̀ mi ọ̀wọ́n àgùntàṣọ́ lò tó bá rẹ̀rìn ẹ̀rín ni a máa dáni lọ́rùn èmi ò rí gbogbo ẹwà yìí mọ́ ní tí mo ṣáà ń rí ni pé ó ti bímọ rí ní tí mo ṣáà ń rí ni pé ó ti bímọ rí ẹjọ́ nítorí Elédùmarè sọmọ bíbí wá jáhùn mi eléyìí ò yé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ṣeun mo sì ti ń kábàámọ̀ ìwà mi torí mo ti sọ wúrà nù nítorí pàǹdà tí mò ń sàkiri ìta so bó ṣàbájáde ṣe pọ̀ lóru yẹn ó ń dùn ló ń ké mo ní sorry mo ní okay mo ní spinning me mo tún ní sorry baby sorry náà Àríkẹ́ ṣe bí ìyàwó mi ni ó ti mú ó ń dùn mí ṣé kí n yọ okay ìyàwó mi ṣé kí n yọ nígbà tó stage kan tí mo ti fẹ́ dà mi sì ti fẹ́ dà gbà náà mo fẹ́ kó mọ̀ pé mo fẹ́ fi yẹn ṣe àdùkágbá ni torí mo ti rò pé lẹ́yìn ìgbà tó bá ti lọ tán báyìí o kí n blọọkù ẹ̀ kí n má bàa sọ̀rọ̀ mọ́ láyé mi ni bá tó ṣe bá ní má ní ṣe kí n bá yọ nígbà tí mo yọ tó bá ní mo ṣe bá ní mi tí ì dá o kó sì mọ ọ̀rọ̀ mi o àmọ́ tó bá ti lọ tán ní àwọn ex mi màá pè wọn kó tó tẹ máa pe ex mi àbí agbára tí ò gbé ìbálòpọ̀ mi ó ní kì í ṣe bẹ́ẹ̀ mọ̀ pé dédé díẹ̀ náà lè máa kọ́ mi tágbára mi fi máa gbé bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́ ṣe sí èmi máa ó ṣe wà ní ìsinmi ó sì wù mí kí n ṣe bí ẹ̀ẹ̀mejì sí ike ara mi ò lè gbé ẹ̀ẹ̀mejì sí àmọ́ ẹ wá ṣe lè kẹ́ ẹ fi dànù bá tó sí bá tó òpó ọmọ lọ́mọ títí nǹkan ọmọkùnrin mi bọ̀ bí mo ṣe ń ṣe báyìí ló ṣe nígbà míì tọ́gbìnrin bá ń ké iṣẹ́ ẹkún ayọ̀ ń gbà mí o ẹkún pẹ́ǹsì ni ó ṣe ṣé kí n yọ ẹ má yọ mo ń dùn mí àṣìṣe bó bá tún bọ́ wọn mo ṣáà tún bá alájọṣepọ̀ mo bá dà nígbà tí mo dà nígbà tó dowó ìdajì tí mo tó wá ní mo fẹ́ ṣe ojú ara ẹ̀ gan kì í ṣe tiẹ̀ mọ́ tí bá fọwọ́ kan báyìí gbogbo tí wọ́n fọwọ́ kan yẹn ló dùn òun kí mi jù nítorí Ọlọ́run ló bá kúnlẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi ike ẹ̀wọ̀ ẹ̀mọ̀ kó tó ṣẹlẹ̀ má ti tọ́jú ara mi tán láti di ìjọ Friday màá wá má ti bíyín dùn mí báwo bẹ́ẹ̀ pé èmi náà dẹ̀ máa bí obìnrin o bá gbójú kó ń bẹ́ mo bá fún un pé kó lo one plus yẹn láàárọ̀ yìí o kó fi wọ́n mú ọ̀tá lé tó bá dẹ̀ tún máa fi kó plus ìbí ṣáà mo bá ní ó dàbọ̀ mo fún lówó ó lọ ìgbà tí mo fún lówó owó owó yìí ṣé kò wá pọ̀ nígbà náà mo fún ní 5,000 tó bá ní ṣe onífẹ́ rẹ anything kó fi rà ló bá kúnlẹ̀ ló bá ní mo ṣe ó bá ní mo ṣe o bá ní pé òkè ló bá ní ṣé ó ní aṣọ kòkòrò tó máa ń wọ̀ ló bá ní tí kò ń filẹ̀ torí weekend tó máa wá weekend ní akó mú lọ́wọ́ náà pé tó bá dẹ̀ ń bọ̀ ó lè tún mú àwọn dáhùn wọn ó kó mu lọ́wọ́ kó má sì máa fi aṣọ ìlẹ̀ ó bá ní òun ti gbọ́ àti ṣe lọmọ ìbàjẹ́ ìṣèkìlì lọmọ ìbànú nígbà tó lọ tó bá pè mí màá ní mo busy mo di weekend ó pè mí àwọn ní kò lè wá ní weekend pé mo busy ó ní ṣé mò ń bínú torí pé òun ò bá mi dùn ìbálòpọ̀ yìí dáadáa ni mo ní ó tó bínú ṣé kò tó bínú ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí ó ní kí n má bínú òun máa ṣe dáadáa òun ò ṣe tẹ́tẹ́lẹ̀ ni kí n má bínú pé kódà òun ti lọ ra nǹkan tó wọ́n máa jẹ́ kí tó ń lò tó ń ṣe kíní kan wá ní pé òun bá ní kó má wọrí wípé tó bá ti di next month ó máa wá pé but this week yìí pé òun busy òun ò sí around ó bá ní pé òkè ó ní àtìṣe month yẹn end mi ǹjẹ́ kọ́ ọmọ yẹn wá ó ní ṣé mo sì ń bínú ni dọ́kùnrin lẹ́ẹ̀mẹrin mo lè ẹ̀fọ́ pàrọ̀ máa fi gbé ẹ̀ẹ̀kan tí n bá gbé gan máa pè padà mi ì tún ní ìpè mọ́ nítorí pé mo fẹ́ yọ owó ẹ̀dà mo ti jẹ nǹkan tí mo fẹ́ jẹ ń bẹ̀ ni nígbà tó pósù méjì ló bá ṣe méjì sí mi pé òun ti míìsì píríọ̀dù òun ò rí òun ìgbé ọkùnrin kan dájọṣepọ̀ oògùn tí mo fóun tóun lò kò sí iṣẹ́ òun ti lóyún ó bá ní oyún ìwọ mọ̀ ẹ́sàfẹ́ bí ó sàfẹ́ fi ògùn ẹ̀ yíyé pẹ̀ èsì tí mo fọ̀ fún nìyẹn ló bá ní ogún yíyé pẹ̀ bíi ti bó ṣe wá sílé mi nìyẹn ní wíkẹ́ndì ó ṣàwọ̀ pé tóun bàbá mi gan
ó bá mi nílé mo ní tó bá bá mi kó tó máa jókòó dé mi níta ni òun ti lóyún bó ti pé òun fògùn yí èpè òun ti fògùn yí èpè bí ṣé mò ń sọ fún mi mo sọ fún yín ó máa ṣẹ́yìn ni oyún ṣiṣẹ́ òun ò tiẹ̀ lè ṣe wọ́n sọ fún òun kó máa ṣẹ́yìn ni òun ò lè ṣẹ́yìn òun ò sì lè bímọ ilé ìpínlẹ̀ bẹ́ẹ̀ ò ṣègbéyàwó fún òun tó bá jẹ́ kọ̀ tó sọ pé ò ní fẹ́ òun tó bá kọ̀ tó sọ pé ó fẹ́ fẹ́ òun fẹ́ dúdú ẹlẹ́ẹ̀kejì tí òun ọmọ tó ń bí yẹn pé èèyàn jábà lé òun lẹ́ẹ̀kan ṣoṣo òun fi lóyún ọmọ yẹn láti ìgbà yẹn ọmọkùnrin yẹn ò gbà wí lọ́wọ́ òun dípò kó fẹ́ fẹ́ òun ò sún mọ́kùnrin kankan pọ́kùnrin kejì máa súnmọ́ òun ìwọ ni ó tún wá sọ fún mi pé ó ní bó ṣe ń kà nìyẹn ó tún wá sọ fún mi pé kí n ṣe kí ni ó ní kí n má ṣẹ́yún mi tẹ̀lé ṣẹ́yún ọmọ yẹn máa dún ọmọ mi ni ọmọ ọdún 4 ni láti 4 years oṣù 9 pẹ̀lú 4 years sí mọ́ kí n má sùn mọ́kùnrin kankan mo wá pàdé mo dẹ̀ ṣàlàyé fún ọ wípé mi ò sùn mọ́kùnrin mo ní kó lórọ́bà dáàbòbò ó lò lórọ́bà dáàbòbò ó wá sọ pé nísìsiyìí pé kí n má ṣe kí ni èkè tó bá kọ́ ní mo mèsì ní pé tó bá kọ́ tó bá gbóyún lọ́wọ́ òun kó wá fẹ́ òun gbogbo nǹkan ẹ tí òun máa dáwọ́lé wo ó máa kọjú ìjà sí ẹni èmi ò lè ṣẹ́yìn kí n kú o kí n bímọ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú tìjú ó tẹ́ lẹ́nu pé kí n kú lọ bó ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n mi bá wọlé dé ẹ̀gbọ́n mi yẹn kàn ní àwọn kọjá lọ ní àwọn oníkàwọn ya ẹ̀gbọ́n mi tá a ṣe ń sọ yìí SU ni kò fọwọ́ sí nǹkan burúkú kankan obìnrin ni SU ni ló bá wọlé dé ló bá ní ariwo ṣe wá pọ̀ nílé báyìí ni àríkẹ́ bá kúnlẹ̀ ló bá ní kíló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 k
fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó ní òun fẹ́ kó sọ pé òun ti bímọ rí fún wọn ó ní ọba ní bá ní ó ní ẹ má dá wọn lóhùn wọ́n ní kébì lọ ṣẹ́yún mo dẹ̀ sọ fún wọn pé mi lè ṣẹ́yún o ó ṣe máa ní kó lọ ṣẹ́yún kẹ̀ wo kí lorúkọ ẹ̀ Àríkẹ́ fún mi nọ́mbà ẹ̀ má ṣẹ́yún o má ṣẹ́yún tó wà nínú ẹ̀ yìí o ó máa bí ni o ó ti kọ́ṣẹ́ tán ó ti ń ṣiṣẹ́ bó ṣe wà yìí ó ń ṣiṣẹ́ olówó lọ́wọ́ ó ń kóbìnrin kiri ni tó bá ti di next week nọ́mbà tèmi lélẹ̀ àdírẹ́sì ilé mi rè mo fẹ́ rí ẹ ní next week má fọwọ́ kan oyún yìí o má fọwọ́ kan o mi ní fọwọ́ kan Ọlọ́run á wà pẹ̀lú ẹ ẹ̀gbọ́n bá kọ bọ pọ́ọ̀sì ẹ̀ ló bá kawó pam ó bá dé 10,000 ló bá kó lọ́wọ́ ó ní 10,000 ni mo kó lọ lọ́wọ́ yìí o kó lọ wọ àwọn aṣọ táwọn olóyún máa ń wọ̀ wàhálà wo ni 1-2 oní 800 àwọn gáwọn yẹn kó lọ rà ayé ìgbà náà ló ń sọ fún yín 800 ní gáwọn 500 800 ní gáwọn 120 lọ pàǹgbà mi so ti yé yíbẹ̀ ó ní kó lọ rà kó lọ àwọn gáwọn oríṣiríṣi ó ní 500 ó ní 500 ní 1000 ó ní 800 ó ní 12 kó ń rà kó fine kó máa wo ó ní láti ìsìn lọ má fọwọ́ kó yín inú rẹ o ṣé tó bá kú nìsín ṣé òun ò ní fẹ́yàwó mi ó máa fẹ́yàwó mi mi tẹ́ fẹ́ ṣẹ́yún mi mọ́ ọkọ tó fi ní kí lọ ṣẹ́yún má ṣẹ́yún èmi bẹ́ẹ̀ èmi ni mo fún ẹ lóyún má pè yẹ́ ẹ nìsín má wò ó dúró ó ní bó ṣe pè ní ẹ ló máa mi ẹ ló ọmọ yìí ti fún yàn lóyún ó wá ní ó ṣẹ ẹni ìyá yẹn bá dáhùn lóyún ọ̀hún pé kó má ṣe o ó ṣe máa ní kó ṣe ṣé kò rí kó tó fún lóyún ni kò mọ̀ pé òun lè fẹ́ rú ẹni ọ̀dọ̀ láti ẹ̀rọ ọmọ oníwà tútù ni ọmọ yẹn dán ọmọ yẹn rẹwà ó dẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ ọmọ yẹn rẹwà ó ní ẹ̀sìn lòun ṣe pé tíṣà lòun ọmọ yẹn rẹwà that lady she is beautiful she is brilliant she is this àǹtí mi ọmọ tẹ́ ẹ̀ tí ìbàgbérí gbẹ́ni sọ̀rọ̀ mi ìbàgbérí ọmọ tó kúnlẹ̀ tí mo bá lórí tó fẹ́ fún mi tó bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ ọmọ tó tẹ́ nẹ́ẹ̀sì báyìí wo màmí ẹ gbọ́ kó lọ ṣe kó má ṣe o kó má ṣe lónìí jẹ́ kí n gborúkọ kó má ṣe o ìjẹ́ kí a sọ fún mi pé táwọn ọmọ mi kankan bá lóyún kí ní kó má ṣe mú ní ọmọ mi wò ló fẹ́ lóyún tí òtún máa ní kó má ṣe ìyá ẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ fún ó ní àwọn mọ́mí òun ló ń sọ bẹ́ẹ̀ fún àǹtí òun pé ó sọ fún òun tó sì pé tó máa ń bá lóyún kó má ṣe ní ọmọ òun kẹ̀ òun mọ̀ ọmọ Deborah ò lè ṣẹ́yún Deborah sọ pé láti ìdàgbà ló ti jọ ìyẹn sí kò lè ṣẹ́yún ilé ọkọ ló wà nítorí wà ní òyìnbó náà ṣé òun sì kò fẹ́ ṣẹ́yún so Akeem ló fẹ́ fún yàn lóyún ló fẹ́ ṣẹ́ Akeem ló fẹ́ ṣẹ́yún Akeem ló fẹ́ ṣẹ́yún mo mọ bàbá ẹ̀ lójọ báyìí ló ṣe jẹ́ àǹtí òun tó ń sọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn ẹ̀gbọ́n òun yòókù yẹn ọmọ bàbá ọ̀tọ̀ ni wọ́n bàbá òun nìkan nìyá òun bí fún bàbá òun bẹ́ẹ̀ ló ṣe jẹ́ àwọn ẹ̀gbọ́n yòókù àǹtí mi Deborah àǹtí mi Dorcas àti bọ̀dá mi Fẹ́mi ọ̀tọ̀ náà bí ọ fún oníbọ̀dá àwọn Fẹ́mi àwọn mẹ́ta yẹn but òun tòun tiẹ̀ bàbá ọ̀tọ̀ ni wọ́n bí òun fún so bàbá yẹn tó bí òun fún yẹn
Jàjà ni bàbá òun ó fún ìyàwó lóyún ó ní ọmọ nílé Àwórì ó ní bàbá òun àwọn ọmọ nílé Láwórì ni bàbá òun ọ̀rẹ́ mi tó bá ní diabetes tó bá rẹ̀ ní diabetes tó sọ pé ó le pé ó diabetes ò tí ì yọ tí ò tí ì máa dégbò tó ní diabetes kàn sí iléeṣẹ́ Olúwaṣeun Herbs mi ì fẹ́ pariwo ni wọ́n ní capsule wọ́n ní powder fún diabetes iléeṣẹ́ Olúwaṣeun Herbs wọ́n ní powder wọ́n ní powder wọ́n ní capsule fún diabetes èyí tẹ̀ mọ̀ pé ẹ̀ lè lá powder báyìí kó máa kúrò lẹ́nu yín ẹ wá ra capsule wọ́n ní oògùn infection kí ló ṣe abẹ́ yún ẹni abẹ́ rìn ẹni wọ́n ṣe wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ ní kàn sí iléeṣẹ́ Olúwaṣeun Herbs wọ́n ní tó máa incite sábẹ́ tó máa gbọ́ infection wọ́n ní ilé tó máa mú wọ́n tẹ̀lé ilé tó máa lò bí capsule wọ́n tẹ̀ tó ní powder fún infection ìkéyìí infection tó bá ń ṣe é ẹ̀yin tẹ́ bá ní high blood pressure kàn sí iléeṣẹ́ Olúwaṣeun Herbs wọ́n ní oògùn high blood pressure mo ní kí n jáyé sí ni o tó bá dẹ̀ wù ẹ́ máa fi rẹ̀ ṣeré ìlera báyìí lóògùn ọ̀rọ̀ o wọ́n ní oògùn ojú o àwọn tó ti rà lè testify sí wípé oògùn ojú wọn débẹ̀ bá ń bẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ ó ní so bàbá òun ọmọ nílẹ̀ ni àwọn ọmọ Àwórì bàbá òun ọmọ nílẹ̀ ó lè díyàwó tó pọ̀ so ìyá àwọn náà ṣe lóyún fún wọn torí bàbá òun nílẹ̀ olówó lọ́wọ́ so ilé tí àwọn ń gbé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ilé kẹtí bàbá òun fẹ́ yà wọn sí ni bàbá àwọn náà bó ṣe tún dàgbà tó yìí wọn ò báyàwó kankan gbé àwọn nìkan ni wọ́n ń gbé tó fẹ́ rí wọn lọ́bẹ̀ lọ rí wọn táwọn bá tẹ̀ fẹ́ rí ẹ pé wọ́n fẹ́ wá wú ẹ̀ wọ́n lè wá wú ẹ̀ bàbá òun dẹ̀ ti dàgbà so òun sì ní bàbá tó bá àwọn ẹ̀gbọ́n òun yẹn wọn ní bàbá wọn ti kú ìyá wọn ṣe lọ fẹ́ bàbá òun ó ní ṣé Deborah ìyá wọn sọ pé Deborah tó mọ pé kò lè ṣẹ́yún tó bá ń lo òyìnbó dọ́kàsì oyún Fẹ́mi so Fẹ́mi tó pé òun ojú ló wá fọmọ ẹ̀gbọ́n òun Fẹ́mi yẹn kò tí ì bímọ àwọn ẹ̀gbọ́n méjì yòókù ló ti bímọ so ìyá wọn sọ pé lágbájá ẹ gbọ́dọ̀ ṣẹ́yún yìí ìwọ ẹ ti ń so fún mọ́ mi lẹ́nu báyìí ẹjọ́ torí Ọlọ́run ẹ̀kọ́ tí mo sọ fún yín ó ní bí létí yẹn ṣe gbà nìyẹn bí èkúlé ó ṣe gba 10,000 lọ́wọ́ ẹ̀gbọ́n òun yẹn tó gba nọ́mbà ẹ̀gbọ́n òun tó gba àdírẹ́sì ẹ̀gbọ́n òun òun á dọ́wọ́ òun gbé nǹkan tó ní kó òun yọ jẹ́ ti padà ráhùn lórí ẹgbà mí o ọmọ yìí lórí burúkú lọ́wọ́ yìí ó ní òun bí kókó òun pa òun fẹ́ máa lọ lálẹ́ ṣe bí ní Friday ṣé o tún lọ sí school ní èyí ni ebi weekend hour dúró ibi tí mò ń lọ ó wà important ni ìmọ̀ máa gbé lọ sílé ni ó ní kí wọ́n á wo ni ìwọ náà ni mo fẹ́ fún lówó yẹn ìdẹ̀sí fún ìyàwó ẹ̀ ó parí wọ́n ní àǹtí mi tí níyàwó wọn bí ẹ̀dá tí má ti mọ́jọ́ wedding kò sọ pé òní tẹ̀lé wa lọ tí bá ti mú ọjọ́ wedding kò lóòní tẹ̀lé wa lọ ìwọ ọmọ lásán kejì ajá yìí bá ń tí ẹ ṣe lọ nìyẹn nígbà tí òun ṣe lọ nìyẹn onígẹ̀yì ọ̀sán owó náà ti fún yẹn kò lọ ṣẹ́yìn yẹn tó ń bá fi òun àfihà jẹ́ ẹni ṣàkó single mother ní àti single mother lẹ́ẹ̀kejì ni ó ní ọmọ ìkàn ké ni àríkẹ́ ìkàn ké ni ṣé kò ti bímọ rí mi lè fẹ́ tó bímọ rí o ó mú sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó bá mi lájọṣepọ̀ má ṣe o lè ti fún ẹgbẹ́ nọ́mbà tó wọ́n gba nọ́mbà tó wọ́n kò fún mi ó ní kò sí wàhálà tó bá lè fẹ́ tó ti bímọ rí kò sí gbogbo òun ò lè ṣẹ́yìn yìí àmọ́ òun ní lóun mọ́ inú ayé ṣe bóun ló ń tọ́ bólúwa ti fẹ́ wọn tó kéré náà wọn tó èyí wí àwí tolúwa ní ó ṣe tolúwa ló ṣe lọ́rọ̀ òun sórí the first one bólúwa ti fẹ́ ilé ó sì máa jẹ́ tolúwa ló ṣe ọ̀la tolúwa ló ṣe ó ní bó ṣe bó lédi ìṣe dìde nìyẹn ló bá lóun lọlé lálẹ́ yìí mo bá ní ṣe máa ń lálẹ́ yìí kíkọ́ ní torúgbà tó ti sùkúrú tó stage kan 10 o'clock ó bá ní òun lọlé òun ó ṣe máa ń lálẹ́ yìí òlélẹ́ yìí o kí ni kò máa pàǹtí mi fún ẹ o ló ṣáà sùn níbi tó sùn sí ní kílẹ̀ ní mọ́ kó sùn ó ló wá dàbí ìgbẹ̀lódé àbúkọ́ káwọn nù pa nígbà sílẹ̀ mọ́ bá wúra bá ní ṣé o níwẹ̀ kó tó máa lọ ni ní kó máa wọlé wẹjọ́ kí ló ṣe tẹ̀ ṣé màá ní kó máa wẹ̀ ni màá ní kó máa ṣe kí nìkan ni mo ṣàbà bomi sínú òkè kó lọ fún mi kó tó kí lọ gun ibi tó ti máa bá iṣẹ́ tó ní problem ní òun ṣẹ́yìn ọmọbìnrin bá gbéra ó wẹ̀ wá lọ sílé wọn nígbà òde lè wọn
mo pè pé délé, ó lóun ti délé.